Tọ́ ẹlẹ́mbẹ̀ ń wo gbogbo ẹ̀yin tẹ́ ń wò jákèjádò àgbáyé, ta ni Rukayat Gawat gan? Yorùbá ló wípé ikú yípa abírí abírí kú, ikú yípa abìrì abìrì rọ̀run, ikú dóró àrẹ̀múrelẹ̀. Òun la ṣe ń wípé gbogbo wa ẹ jẹ́ àṣàyè eré, torí kò sẹ́ni tó mọ àsìkò tí kú ó kanlẹ̀kùn kálukú, kọjú jìnnà síra làdúà tá ń gbà. Rukayat Gawat ìlú mọ̀ọ́ká ọmọ Gawat ni, ìlú mọ̀ọ́ká olórin sì ni. A bí ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1985 ní ìpínlẹ̀ Èkó. Rukayat Gawat ló jẹ́ ẹni tó ní ìfọkànsìn. Àwọn èèyàn ń ròyìn ẹ̀ sí dáadáa, kódà wọ́n ní ó súnmọ́ Ọlọ́run o nígbà ayé ẹ̀. Ó jẹ́ ọmọ ọdún 39. Ó kú ní ọjọ́ 24 oṣù kẹsàn-án tá a wà nínú èyí. Ṣùgbọ́n kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹ̀? Rukayat Gawat ni bàbá rẹ̀ tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tó dédé di ẹni tí a ò rí mọ́ láwọn àsìkò kan. Èyí sì mú kí ọmọbìnrin yìí kó ṣe ìrántí bàbá ẹ̀ lẹ́yìn ọdún 4 tí wọn ò ti rí bàbá ẹ̀, nígbà tó wọ́n fi máa wọ ọdún 5. Ṣùgbọ́n lásìkò yẹn àwọn ẹgbẹ́ kan, àwọn ọ̀rọ̀ kan, àwọn onírúurú hànrànhànràn kan ló jẹyọ, ṣùgbọ́n sọ àwọn ọ̀rọ̀ kan níjọ́ tó ń ṣe ìrántí bàbá ẹ̀ ọ̀hún. Ẹ gbọ́. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣe bí eléyìí. Kódà bàbá Rukayat Gawat ó jẹ́ ẹni tó yẹ pé kódà bàbá Kọ́lá Olóòtú sọ̀rọ̀ nípa ẹ̀. Bàbá Kọ́lá Olóòtú wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan nípa ẹ̀. Wọ́n ní bàbá ẹ̀ agbóhùnsáfẹ́fẹ́ ni, ṣùgbọ́n nígbà tó yá wọ́n wá bàbá yìí títí wọn ò rí wọn, wọn ò mọ bí wọ́n wọlé sí, bóyá sì wà láyé tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí ohun tí ẹ̀sìn Islam sọ ni wípé nígbà bá pé ọdún 4 tí wọn ò ti rí bàbá mọ́, irú ìyàwó ẹni bẹ́ẹ̀ ó láǹfààní láti fẹ́ lòmíì. Bákan náà àwọn mọ̀lẹ́bí ọmọ ìyàwó wọ́n lè ṣèrántí irú ọkọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní kúkúrú, ẹ gbọ́ lára àwọn nǹkan tí Rukayat Gawat tó sọ. Ó kọ lórin ṣùgbọ́n láwọn mẹ́sẹ̀jì kan nínú. Ẹ gbọ́. Ẹ farabalẹ̀ ẹ gbọ́.
ayé le. Ìyẹn ó jẹ́ àkọ́kọ́. Ṣé wá rí lẹ́yìn ìgbà yẹn ó wá sọ ọ̀rọ̀ kan níta gbangba. Ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì ká jọ gbọ́ lásìkò tí ó ń ṣèdárò bàbá yẹn náà ni. Ẹ gbọ́. Ṣùgbọ́n mo rò pé bí làákàyè wọn ṣe mọ nìyẹn. Gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ wá ń bí. Kò sẹ́ni ẹnikẹ́ni tó bá mọ̀ pé mi Rukayat Olabisi ọmọ Gawat. Mo wọlé òun pé ẹbí fún mi màálù kan lórí ọ̀rọ̀ bàbá mi yìí kó náwó ẹ̀. Kò sí, mo ò délé èèyàn kankan pa kọ́bọ̀. Mo fẹ́ sọ kí gbogbo aráyé lè gbọ́ ni. Mi ò délé èèyàn kan pa £1 lórí gbogbo ohun tí mo ṣe yìí. Owó àgùn mi ni mo fi ṣe fún bàbá mi. Torí èèyàn tó ṣe wàhálà, abiyamọ, ó ṣe wàhálà, ó lọ́ọ̀kì gbogbo ẹ̀yẹ kan, ó wá kókó jẹ wọn mọ́. Ilẹ̀ wọ́n rí bóyá ìṣẹ̀lẹ̀ ni. Tó bá jẹ́ 50 million ni mo ní lákàntì mi, màá fi gbogbo ẹ̀ ṣàdúrà fún bàbá mi. Mo dẹ̀ mọ̀ pé kí ò ní pa mí. Tó bá jẹ́ òdiwọ̀n iṣẹ́ tó ṣe, ó ti pẹ́ mi. Mo ò nídìí láti gba báárà lọ́wọ́ èèyàn kankan. Mi ò délé èèyàn kankan gba kọ́bọ̀ o. Àádùn mi ni mo fi ṣe sàárà fún bàbá mi. Fún gbogbo àwọn tó ń dà bóyá kò yé wọn àbọ̀ ń dàrú. Àwọn onísọkúsọ, àwọn onítùkùtù, wọ́n gbà sí mẹ́sẹ̀jì yìí. Kó máa lọ bá wọn. Mo ò délé èèyàn kan gba kọ́bọ̀. Owó mi mo fi ṣe kinní fún bàbá mi. Láwọn tó bá dẹ̀ ṣe program tó lójú inú. Nígbà tọ́wọ́ bí wọ́n mọ̀ pé rẹ́rẹ́ ti mú. Mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ èèyàn kan. Mo ṣe látẹ̀mí mi pé ẹni tó ṣe wàhálà lórí mi kò sí mímọ́. Tí mo bá lè pe gbogbo ayé kí n pa màálù 20 torí ẹ̀, ájọ́ máa lè ní mí. Àbí tí mo bá láìṣẹ̀, bẹ́ẹ̀ni £1 lọ́wọ́ mi ti máa fi jẹun, màá máa fi ṣàdúrà fún bàbá mi. Jọ́ọ̀fà ni gbogbo ẹni tẹ̀lé wá. Lọ́dọọdún báyìí, Ọlọ́run ò bá ti ní òun jábọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tó fi ṣe máa pè yín ní ìgbòdè mọ̀ pé máa dá mi lẹ́nu títí tí máa fi fojú mi rí. Ọdọọdún ni mo bẹ̀ yín ẹ̀wọ̀ náà, ẹ̀wọ̀ tàbí ọmọ. July 10, kódà mo bọ́ sí Monday. July 10. Àfìgbà tí bá fẹ́ fojú mi kan báyìí ni mo ní yóò ṣe lọ́dọọdún. Àfìgbà tí mo bá fojú mi kan pé òkè bàbá mi ni. Tí mi ò bẹ́ẹ̀ tí fojú kan ọdọọdún mi ṣe máa ṣe rè. Mo sì mọ̀ pé ọlá àlùbáríkà lọ́bì, ọlá kàámù ṣé Ibrahim, ọlá kàámù ọlọ́pàá. Now, ibi tí mo lọ gangan leléyìí kì í ṣe pé nítorí pé ó ṣe ìrántí yẹn kọ́ ni tí ṣùgbọ́n tí mo rí gangan nínú ọ̀rọ̀ yìí ni wípé bàbá yẹn ọ̀rọ̀ Yorùbá tán sọ pé ẹjẹ́ pàjùbálẹ̀ déṣu alọ̀lọ̀ kájú ọkọ tó dùn lẹ́ẹ̀dọ́mọ. Ẹjẹ́ á hùwà re nítorí òní kọ́ torí ọ̀la ni ìwà re tó bí ìwú tí bàbá ẹ̀ wù kalẹ̀. Òun ló ṣàpọ́nlé bàbá yẹn lẹ́yìn ikú ẹ̀. Lóòótọ́ ojú ohun tó dunni jọjọ pé torí ààrò pé bóyá lógún ọdún lọ́gbọ̀n ọdún lógójì ọdún sásìkò yìí pé kárábìnrin Rukayat Gawat yìí ó jáde lókè èèpẹ̀ ṣùgbọ́n ó rí bẹ́ẹ̀ a sì mọ̀ wípé àlùjọ náà dẹ̀ra
Ọlọ́run ó bá fi kẹ́ á fi gẹ̀ ẹ́. Àwọn èèyàn ròyìn ẹ̀, wọ́n ròyìn ẹ̀ dáadáa. Kódà lóríṣiríṣi àwọn group tí mo wà oríṣiríṣi wọ́n ń sọ pé èèyàn ni ọjọ́ á jìnnà síra. Láàárín àwọn olórin nílẹ̀ yìí, pàápàá àwọn olórin Islam, kò ní jẹ́ àkúfà, àní rú ẹ̀ mọ́. Àwọn ọmọ wọn á dàgbà, wọn á dògbó, wọn á yanjú láwùjọ. Mo rí kan nínú àwọn ọmọ wọn ń sunkún báyìí, àánú sì ń ṣe mí nígbà tí wọ́n ń gbé òkú wọn lọ sí itẹ́ láti sin wọ́n. Ṣùgbọ́n gbogbo ẹ̀ a mọ̀ wípé Ọlọ́run ọba Allah yóò fi àlùjànnà onídẹ̀ra jíǹkì wọn. Tọ́, ibi tá à ń lọ ni wípé nílé ayé ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ látara àwọn tó ti wá tán ti lọ. Ẹ jẹ́ á hùwà re, ìwà re. Èmi ò wá preach fún yín o, ṣùgbọ́n a wá sòótọ́ àti òkodoro ọ̀rọ̀ ọbẹ̀ fún wa ní. Ìwà re tá a bá hù ni ó sọ nípa wa bó bá dọ̀la. Bàbá mi nínú ilé kò hùwà re nínú ilé síyàwó sọ́mọ. Bàbá mi nínú ilé kò dá ńlé, adánlé mọ́ adáǹtà mọ́ dá ńlé lẹ́lòmíì. Bákan náà níbi iṣẹ́ ẹlòmíì ò dáa fún nǹkan kan. Èbó ni bàbá kọ́ lolóòtú ń sọ̀rọ̀ nípa bàbá àǹtí Rukayat yìí. So ìyẹn fi hàn wípé n tá a bá ṣe la yóò ròyìn. Ẹ jẹ́ á ṣe dáadáa, ká ṣe dáadáa, k'Ọlọ́run dẹlẹ̀ fẹ́ni re. Ọlọ́run ràn wá lọ́wọ́. Tọ́, kò ní jù báyìí lọ lórí ètò ti dédé àsìkò yìí. A mọ rírì gbogbo ẹ̀yin tẹ́ ń wà jákèjádò àgbáyé. A nífẹ̀ẹ́ yín o, torí pé ẹ̀yin lèèyàn wa, àwa lèèyàn yín. Béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ìfẹ́ wa lẹní tẹ́ fi ń wò kàn ní. Ẹ máa wò, ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì. Lóní Bẹ̀m̀bẹ̀yẹkẹ. Gbangban tó máa sọ pé tuntun ti dé o, tuntun ti dé. Isnad Homes and Properties, ọ̀kan nínú àwọn estate wa tuntun tá a fi lọ́lẹ̀, tá a ń launch, là ń pè ní Aduke Estate. Tèmi ti ń tòótọ́, ó wà níbi tó lọ́jọ́ iwájú gan-an ni. Ẹ láǹfààní láti ralẹ̀ síbẹ̀. A ṣẹ̀ṣẹ̀ ń ṣàgbéta ẹ̀ ni. A pè ní Aduke Estate. 950,000 naira péré lẹ́ẹ̀ fi rà á láàárín àsìkò yìí títí di 15th October 2024. Ẹ rí i pé àǹfààní dé báyìí, kẹ́ ẹ tètè dì í mú. Àwọn ibo ló wà nítòsí àti agbègbè náà. Lákọ̀ọ́kọ́, ó wà ní tòsí Foursquare Camp. Kò mọ síbẹ̀ nìkan, ó súnmọ́ Macpherson University. Ó wà ní òpópónà Èkó sílùú Ìbàdàn, Lagos Ìbàdàn Expressway. Ojú 3 minutes drive lọ. Ìrọ̀rùn ló bá dé. Tètè rà á lásìkò yìí, torí tó bá fi di October 15, ó tún máa sún sókè. Kẹ́ ẹ tún gbọ́, C of O rẹ̀, ó wà in view. Ìyẹn fi hàn wípé tí ẹ bá tètè rà báyìí, ìgbà tí gbogbo ẹ̀ bá tún gbẹnu sókè, ẹ̀yin ti ní ń bẹ̀ nìyẹn. Tèmi ti ń tòótọ́. Ẹ ralẹ̀ sí Isnad Estate lónìí torí ọ̀la. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bàbá máa yọwọ́ lọ́rọ̀, dákun máa yọwọ́ lọ́rọ̀, bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi o. Orin yẹn náà dẹ̀ ń jẹ báyìí o. Orin yẹn làwọn èèyàn dẹ̀ ń gbádùn náà dẹ̀ ń jó sí o. Ó kèmí náà lára o, kódà mo páàkì ta ìsígbò bọ́ọ̀lẹ̀ pé kèmí náà kí n kọ́ fa ibùsórí rẹ̀ ni o.
ṣe ń gbádùn rẹ̀ orin Alani Nightingale nìyẹn Alani Nightingale ṣẹ́yìn náà ti gbọ́ bẹ́ẹ̀ kò bá igbó ẹ̀ lágbádùn rẹ̀ Alani Nightingale ó wà lórí YouTube àti dédé bọ́n ti ń dáńlóòdù orin pátápátá orin Alani Nightingale ó wà níbẹ̀ ẹ lọ YouTube ẹ la sáàṣì fún Alani Nightingale ẹ bá níbẹ̀ kẹ́ subscribe kẹ́ má gbádùn orin rẹ̀ ẹ lọ dédé social media ẹ la subscribe sí Alani Nightingale ẹ follow rẹ̀ ẹ follow Alani Nightingale orin rẹ̀ dá bàbá máa yọwọ́ lọ́rọ̀ dàgùn máa yọwọ́ jẹ́ kí n má là ṣiṣẹ́ mi lọ. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi ó. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. Dàkún máa yọwọ́ rẹ̀ lọ́rọ̀ mi ó. Bàbá máa yọwọ́ lọ́rọ̀ mi. ẹ ǹlẹ́ ń bẹ̀ o. ó ti pẹ́ tèmi àti ẹ ti máa ń gbọ́ pé ká má fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. lọ́tẹ̀ yìí mo wá láti fi tó yín létí gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ Isnad Homes and Properties. mo mọ pàtàkì kéèyàn ní dúkìá ilé àti ilẹ̀. mo rọ̀ àwọn aláṣẹ àti olùdarí Isnad Homes and Properties láti jẹ́ kí ẹ̀dínwó olóṣù kan wà fún ilẹ̀ wa tó wà ní Shimawa tí à ń ta plọ́ọ̀tì kan ní 5.5 million naira tẹ́lẹ̀. ẹ̀dínwó bá a fún tóṣù September láti September 1 sí September 30 4.5 million naira péré lẹ́ra plọ́ọ̀tì kan. ẹ̀rìkú ti dọbẹ̀. àwọn tó mọ Shimawa mọ̀ pé agbègbè tó lọ́jọ́ iwájú gan ni o. ẹ̀yìn Redeem Camp gangan ló wà. kò jìnnà sékòó ó súnmọ́ Ṣàgámù. ó rọrùn ọ̀nà tó sì wọ agbègbè náà ó dáa gan-an débi pé ìròyìn táfojúbà ralẹ̀ síbẹ̀ lónìí. kò mọ síbẹ̀ nìkan ilẹ̀ wa tó tún wà ní orílẹ̀ òkò tó wà ní òpópónà Èkó sílùú Ìbàdàn ó jẹ́ ilẹ̀ kan tí ó wà fún oko dídá nítorí pé Isnad Homes and Properties mú pàtàkì oúnjẹ láwùjọ wa. iṣẹ́ àgbẹ̀sìrè oníṣẹ́ ilẹ̀ wa bí a bá ṣe lóúnjẹ ó fi pọ̀ nílùú. ilé-iṣẹ́ real estate tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ tó sì jẹ́ wípé ilẹ̀ éka kan níbẹ̀ 2.1 million naira ní ẹ fi ṣiṣẹ́ àgbẹ̀. lásìkò promo olóṣù September yìí rí i dájú pé onídúkìá fowó rẹ̀ de dúkìá mọ́lẹ̀ ó lọ́jọ́ iwájú. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí. bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate. jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi tó jójúlówó. Isnad Limited you are too much o.